Mo kí yín Dáre Àríyọ̀ lèmi ń jẹ́. Ẹ ṣeun fún jíjẹ́ apá kan nínú ètò ààbò lórí ayélujára. Lónìí nínú apá kejì yìí a ó máa sọ̀rọ̀ nípa ọ̀nà tí àwọn olè ayélujára ń gbà láti fi tan ènìyàn jẹ àti kí a lè mọ bí a ṣe lè dáàbò bo ara wa lórí ayélujára. Lónìí ọ̀pọ̀ ènìyàn ti pàdánù owó rẹ̀ nítorí wọ́n gba ìpè kan tàbí tẹ líǹkì tí wọn kò mọ̀. Ọ̀nà àkọ́kọ́ tí àwọn olè ayélujára máa ń gbà ni wọ́n lè pè lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kí wọ́n ní àwọn jẹ́ òṣìṣẹ́ báǹkì. Wọ́n lè wí pé ìṣòro kan àbí òmíràn bẹ lórí àkáǹtì rẹ kí wọ́n sì béèrè fún OTP rẹ, ìyẹn nọ́mbà àṣírí tí báǹkì fi ránṣẹ́ sí ọ. Rántí pé báǹkì kò ní béèrè fún nọ́mbà àṣírí rẹ, ìyẹn tí a mọ̀ sí OTP. Ọ̀nà kejì ni líǹkì ayélujára. Wọ́n lè ránṣẹ́ sí ọ lórí WhatsApp tàbí SMS kí wọ́n ní kí o tẹ líǹkì kí o gba owó tàbí tẹ àkáǹtì rẹ sí. Tí o bá tẹ líǹkì bẹ́ẹ̀, wọ́n lè jí ìtànkálẹ̀ rẹ, èyí tí a mọ̀ sí personal information tàbí owó rẹ. Ọ̀nà kẹta ni ìpolówó owó tí ó rọrùn. Wọ́n a máa sọ pé fi owó kékeré sílẹ̀ kí o gba owó púpọ̀ lọ́la. Ọ̀pọ̀ nínú ètò yìí ni kò jẹ́ gidi, wọ́n jẹ́ ètò ìtànjẹ. Ọ̀nà míì ni fífi ara hàn gẹ́gẹ́ bí ọ̀rẹ́ àbí ìbátan. Wọ́n lè háàkì àkáǹtì ẹnìkan kí wọ́n sì fi bẹ́ẹ̀ pé kí o fi owó ránṣẹ́. Gbogbo ọ̀nà wọ̀nyí ni ààbò ayélujára ń kọ́ wa láti mọ̀ kí a lè yàgò fún ìpàdánù owó àti ìṣòro. Kí n tó parí, ẹ jọ̀wọ́ ẹ rántí àwọn ìlànà mẹ́ta wọ̀nyí. Má ṣe tẹ líǹkì tí o kò mọ̀, má fi OTP rẹ fún ẹnikẹ́ni, kí o sì ṣàyẹ̀wò gbogbo ìpè tàbí ìròyìn dáradára. Ẹ rántí pé àwọn olè ayélujára ń lo ìyára àti ìbẹ̀rù láti fi tan ènìyàn jẹ. Tí o bá farabalẹ̀ tí o sì ronú dáadáa, o lè dá ara rẹ àti owó rẹ láàbò títí yóò fi di apá tí ó kàn. Ẹ máa ṣọ́ra lórí ayélujára o.